ó ti yàtọ̀ ó máa fojú ló ń jẹ ayọ̀jẹ́ o sinimá ńlá kan rèé o ìpìlẹ̀ lákọ́lé rẹ̀ eré ọlọ́sẹ̀ẹ̀sẹ̀ ni o lórí YouTube channel Ìjàdù Adé TV olóyin ládùn ó kọjá bẹ́ẹ̀ àwòtún òní ìpìlẹ̀ o. orí ẹ̀ ó ti dàrú irú ìwọ̀sẹ̀ mi ó ń dẹnu fẹ́ kọ́ mínú àbáyé ó máa bàjẹ́ o ìwọ kíní kan rédèrèdè jákujàku rádaràdà ẹ̀ ìbọn Yorùbá tẹ̀ máa ń sọ pé irú ẹyẹ ẹlẹyẹ ń wọ́tọ̀ irú ìwọ̀sẹ̀ èmi níjọ́ bá tún dẹnu fọ́kàn mínú àbáyé gbàdúgbàdú àgbówó àgbàdo lọ́wọ́ èmi àti ẹ. ọmọ tán rẹ ní Fúlàní ló fún yẹ lórí kòtò ló gbà mọ ló dà wá lẹ́yìn ọmọ ni ìyá rẹ ọmọ tó bí ọ fún ọmọ kó tún mọ pọ máa lè lọ jẹ hàn yín ni ó wá sọ pé ò ní ṣòro kankan torí tó jẹ́ ọmọ rò pé ò ní ṣòro torí pé ọmọ kó o ní ṣòro gan ni ṣòro rẹ. wọ́n ti gbé nǹkan gbẹ̀yìn wọ́n ti gbé ròyìn látẹ̀yìn. gbé ròyìn látẹ̀yìn ti báyìí kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n mi ṣe é ní alẹ́ òní gangan ni wọ́n gbé Fádùn àkàyè mọ́lẹ̀. Fádùn. bẹ́ẹ̀ ni ẹ̀gbọ́n mi. ọmọ bàbá rò. bẹ́ẹ̀. orí ìyá ẹ̀ abùn ẹ lọ́mọ èdúró kì í yàgò orí ìyá ẹ̀. ìbẹ̀rẹ̀ ohun gbogbo bí ìpìlẹ̀ ilé lórí o. yàwó àkànṣe sí wéréwéré bí bẹ́ẹ̀ kọ́ bí inú bá bí mi ntọ́dà ń bàjẹ́ n ò ní kọ̀ kílẹ̀ ọmọ kílẹ̀ sùn kó sì tún sún báyìí èmi mo sọ bẹ́ẹ̀ àfi bí ìbá ṣe mi àrò ni mo sọ bẹ́ẹ̀ fún ọ wọ́ èyí tí a kò fi ń bọ́ ọmọdé ṣeré apètùtù ọ̀la òun ló fi ń gẹja o. ṣé o gbà láti bá Mọ́rẹ́níkejì gbé nǹkan ètùtù yìí. torí bọ́ fẹ́fẹ́ yóò lẹ́ lọ́fẹ́ yàwó mi ẹ jọ sọ́ọ́ ni bí ẹ mọ́ bẹ̀ ni ọlọ́run mà ní jẹ́kẹ́ mi ráburú. bàbá mi délé ọmọ apètùtù ọ̀la ilé ọ̀gbọ́dọ̀ gbà ó ọ̀nà ọ̀gbọ́dọ̀ gbà ó wẹ́rẹ́wẹ̀rẹ́ ni kò máa ṣe kiri látòní lọ.